ilé yẹ kí n kó tẹ́ mọ́ bojú kí n mọ́ bojú kó ojú àti tìjú kẹba ẹ̀ wípé nírú ṣọ́ọ̀ṣì bíi ti ìnì nírú ìjọrin nì irú burúkú bẹ́ẹ̀ yìí nì ìyá ọgbà aláàyè kẹ̀dẹ̀ afẹ́ á sí kẹfẹ́ á sí òun ni Paul apostoli òun níbẹ̀rẹ̀ episteli rẹ̀ ní orí kẹrùn ti ìwé Kọ́ríńtì episteli síra Kọ́ríńtì orí kẹrùn ló bẹ̀rẹ̀ orí kẹrùn ni ó yẹ kó ojú tì í o yẹn gbọ́ wíṣe létàn kálẹ̀ òwò àgbèrè àti panṣágà kẹ láàrin òjọ kan mọ́rúkọ Ọlọ́run pèlè yìí ni o ìwíṣí ni kàn ń ṣeun kó rè ń ṣá wí bí ọ̀nì wí ẹ̀sọ́ ni kò yóò mú un kò yóò mú in kò yóò bá in wí ṣùgbọ́n nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run lè ò bá wí ni mo wá látọ̀dọ̀ òránṣẹ́ rẹ̀ kó wá lọ sínú Kọ́ríńtì kínní orí kẹrùn ẹsẹ̀ kínní àti kejì ìhàn ìròyìn rẹ̀ ká na sọ ká kété ibi kan bá ti dárúkọ ọjọ́ ni na ròyìn rẹ̀ ká wí àgbèrè wẹ́ láàrin ràn irú àgbèrè kan dẹ̀ jẹ́ pé ó gògò kẹ́yẹ ká rí láàrin ìhàn alárìgbàgbọ́ àgbèrè oríṣiríṣi kàn ṣe pamọ́ ìdè ìṣògo nínú rẹ̀ inú rẹ̀ dùn wí òṣè burúkú ni yọ jẹ́ ìn lọ bá òjọ ẹ̀mí ni rẹ̀ pè yí o ìjọkọ jẹ́ pé ó mèdè fọ̀ kó lóríṣiríṣi ẹ̀bùn ẹ̀mí ìrẹ̀ràrìn sílẹ̀ ìrònúpìwàdà ìlòwà òtìjú kọ́nìyàn dé á gbé ẹgbẹ́ ọyà àbárẹ̀ àbí ọyà àbárẹ̀ gan kẹ́ a rí lẹ́yìn nínú ìjọ ìgbàlódé náà bá oríṣiríṣi burúkú bá lè lọ láàrin ìjọ Ọlọ́run wàá ródìdí mọ́mì káàdẹ̀ gbé nọ́mbà ìran ọmọ kékeré kàn jẹ́ ya ṣùṣekúṣe torí pé ọkọ rẹ̀ sùlúlé torí pé ọrùn rìn àjò àbí ọkọ̀ ń tẹ́ dàgbà irú ẹ̀ṣẹ̀ burúkú bẹ́ẹ̀ yìí ni òun náà ṣe lójọ Kọ́ríńtì kàn dẹ̀ ṣe láre ní òtìjú Paul apostoli jà kó gbọ́ ìran àkànkọ́ ti dẹ̀ lẹ́mí Ọlọ́run lẹ́rìnrán kọ lẹ́tà sí òránṣẹ́ Ọlọ́run láti gbẹ́jọ́ ran sùn wí ìran àti paná ẹ̀mí pátápátá síbẹ̀síbẹ̀ náà kí wọ́n ti yọ ní ṣọ́ọ̀ṣì bá lọ́wọ́ àgbẹ̀ pátápátá kan méde ya fọ̀ sọ nìkan kó yóò dìde pé àlùfáà àbí ogbákejì àlùfáà wí wọn kà á gbọ́ lè yí o òdúró òjọ lè yí o wọn kà á ṣe sí lè yí o bóyá àlùfáà gan fúnra rẹ̀ ó lè rí ọ̀yà ọmọ òjọ lẹ́yìn oríṣiríṣi obì èyí ni òwò alárìlófin onígbà ọ̀pọ̀lọpọ̀ ibì kan mọ́rúkọ Ọlọ́run pè lóní ẹ̀sùn ìyàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gbà wí hàn yọ̀ bọ́ nínú ẹ̀ṣẹ̀ kúrú rábà àti àtọ́ka ọ̀nà ìjọba Ọlọ́run sí ènìyàn ọjà kò tú ẹ̀ṣẹ̀ sílẹ̀ àtọ̀dọ́ àtèwe àtọbìnrin àtọkùnrin ẹkẹ iṣẹ okòrè Paul wí ìṣe ni a dá ọ kété burúkú kí a dá dúró kí ni tí a já bá ẹ lébẹ̀ urú ìrà kì í ṣe ó bá a nì ó yẹ kí yóò gbá ọ mú kí nà án dúró kàn lé ọ jáde kó nínú òjọ kán bá mọ̀ ṣetán láti máyé ẹranko Jésù láti ronúpìwàdà láti gbé ìgbé ayé òwà mímọ́ urú ìrà bẹ́ẹ̀ ó yẹ kán lé ọ dànù kán bá mọ̀ ṣetán láti gba òtọ́ni àtẹ̀kọ́ Jésù Kristi irú rábà ìṣẹ̀lẹ̀ yẹ kán lé ọ ṣùgbọ́ káàgbèrè bá nínú ìjọ rẹ àlùfáà lọ́yà wòlíì lọ́yà ṣùgbọ́n wọ́n mọ́ gbàdí ọmọbìnrin ọlọ́bìnrin
nínú yàrá òwọṣọ ìyẹn akọrin. Agbára ẹ̀mí mọ́ Ọlọ́run ti lọ kó nínú ìjọ ni. Kó bá jẹ́ pé òdàpọ̀ ojúlé kì í yún, ibẹ̀ ni ti ránṣẹ́ ṣàlérí, kó jẹ́ pé ibẹ̀ ni ti pàdé, agbára Ọlọ́run ó ti lọ kúrò láàrin rìn. Ègún àti ẹ̀ṣẹ̀ kẹ́ nínú ayé rìn ni, òun ni èṣù á lù bí àtẹ̀gùn ká mú ọ lé sáàrin rìn kí ọ̀nìyàn kan rí ya kú ṣá, kàn ya ṣàrìsàn, kàn ya kú bá a ní ti rí o nínú ìjọ Kọ́ríńtì. Kelúkété wọn kàn ń ṣe nì, wọn lò múrì jìbìtì ní tí wọ́n bá àìdẹ̀ra síkà ọjọ́ rẹ̀ alẹ́ mẹ́yìn mọ́tò kan bí òbí kan múra. Àgbèrè, olè, oríṣiríṣi kété nírèkúnnú ìjọrin. Pásítọ̀ náà á gbójú rẹ̀ sẹ́gbẹ́, á kọrin òyìn, á lùlù, á jó bẹ́ẹ̀ ni pé ẹ̀ kàn sí problem. Problem yà o, problem yà lébẹ̀ torí pé ikú òjijì àti ọ̀dà ẹ̀mí á ṣuṣẹ́ níbi kí ọ̀nìyàn bá ti mọ́rúkọ Ọlọ́run kàn lọ ẹ́ mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀. Kí n mọ́ bojú o, kí n lè ṣe àtúnṣe. Ìwọ náà wẹ̀ gbọ́ mi lónìí náà bá òmùrútú kì í pa. Bóyá tí ṣàgbèrè, bóyá tẹ́tẹ́ ni ìyá ẹ ta nínú ìjọ, bóyá àjọ ni kó jọ kí n dẹ̀ mí lórí ní jìbìtì, bóyá èèyàn opó, èèyàn alárinní ni tẹ̀ ẹ́ mọ́lẹ̀, bóyá èèyàn rákọjẹ́ pé èsì Ọlọ́run lè gbọ́ yàrá. Ìmọ̀ bojú torí pé kí n bá mú ronú padà, Ọlọ́run á ṣùdájọ́rin ọ̀run àpáàdì. Ọlọ́run ìtìjọ́ nìkan ni, ṣojú ṣáájú ọ̀nìyàn. Ìkété ẹlẹ́ṣẹ̀ máa darí ran sọ́run àpáàdì àti kété orílẹ̀-èdè àti kété òjọ kó ti wù kó jọ lárinrin tó. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn ló ní kàn bá máa wòran ẹbẹ̀ hàn. Ìṣẹ̀lẹ̀ yára ní kí arírin gidi oríṣiríṣi ọ̀nà kan ná ó sí pop kété olélébẹ̀. Ṣùgbọ́n ṣé ò wà mímọ́ ṣe láàrin ìjọ Ọlọ́run? Ronú padà o, kí mo bá rí ìbínú Ọlọ́run. Òjó lórúkọ mi, ọmọ Àbálábí tán, ọ̀nìkan gbàlà, kárí bí dé sílé ìjọba Ọlọ́run. Ire o.